أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم عليكم كي عليكم غير ọlọ́mọ sábà mi sí fún àná Muhammad sallallahu alaihi wasallam. àfa àgbà bàbá wa àgbà Tajul Adabi, bàbá wa Alhaji àgbà, bàbá oníwàásí àgbáyé, bàbá wa Lágége, tó fi wá kárí gbogbo àwọn òkú mùsùlùmí pátá, wọ́n sábà wá kẹ́ gbogbo wọn. Àmín. Bismillahi kul huwallah, bismillahi rahmani rahim, kul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amina. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò lé ara wa lónìí, tá a fẹ́ bára sọ, òun náà nípa good behavior, nípa ìwà dáadáa. Ìwà ó póríṣi méjì. Ẹlòmíì ní ìwà dáadáa, ẹlòmíì ò sì ní ìwà dáadáa. Tá bá ní ká wo Quran 68 verse 4. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run ní wa innaka la'ala khuluqin azim. Ọlọ́run sọ fún àná Muhammad, ó ní èrè àná Muhammad sallallahu alaihi wasallam, nínú gbogbo ẹ̀dá ìwọ ló fi ní ìwà tó dáa jù. Ìwọ ló fi ṣe kíni? Ló fi ní ìwà tó dáa jù. Ọlọ́run tó wá sọ ní Quran 3 verse 134. A'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Naam. A'udhu billahi minash shaitanir rajim. Kóhùn yóò lò òkè díẹ̀, kó lò òkè díẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Masha Allah. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ní alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Ó tún wá ní wal-kazimina al-ghayza. Wal-kazimina al-ghayza. Wal-'afina 'anil nasi. Wal-'afina 'anil nasi. Wallahu yuhibbul muhsinin. Ká lè mọ ìwà, pàtàkì ìwà, ká lè mọ bí ìwà ṣe tó ní ilé ayé yìí àti bọ́lọ̀ ṣe pàtàkì ìwà níní. Anas bin Malik radiyallahu anhu, ó ní ka anna Rasulallahi sallallahu alaihi wasallam ahsana an-nasi khuluqan. Nínú gbogbo ẹ̀dá tọ́lọ́hun dá, Anas bin Malik ló bẹ́ẹ̀. Ó ní àná Muhammad ló fi ní ìwà tó dáa jù. Tí túmọ̀ sí pé gbogbo ẹni yòówù tó bá lóun kọ́ sí àná Muhammad sallallahu alaihi wasallam, ó gbọ́dọ̀ ní ìwà tó dáa. Gbogbo ẹ̀dá tí bá ń kọ́ sí àná Muhammad tí ò bá ní ìwà, tí ìwà rẹ̀ ò bá dáa, tí ìwà rẹ̀ ò bá tó bó ṣe yẹ kó tó ní ti dídá, a lè fi kò tí ì sí nínú ọmọlẹ́yìn àná Muhammad sallallahu alaihi wasallam. lọ́lọ́run fi sọ pé alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Kóhùn yẹn lọ sókè díẹ̀. Alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Masha Allah. Wal-kazimina al-ghayza. Wal-kazimina al-ghayza. Wal-'afina. Wal-'afina 'anil nasi. Wallahu yuhibbul muhsinin. Nawas bin Sam'an, ó ní òun bí àná Muhammad, sallallahu alaihi wasallam. òun bí pé anil birri wal ithmi. Mo bí àná Muhammad nípa àwọn sí ẹ̀rí àti ẹ̀ṣẹ̀. Ànábì wa ní al-birru husnul khuluq. Ṣé ẹ rí ìwà dáadáa, kéèyàn ní ìwà dáadáa. Husnul khuluq, òun ní iṣẹ́ ẹ̀rí tá a máa ń pè tí máa ń mú yẹn ṣiṣẹ́ rí láyé, òun náà ní ìwà dáadáa. Gbogbo ẹ̀dá yòówù tó bá ti ní ìwà dáadáa, tí bá ti ń ṣe iṣẹ́ rí, ìwà dáadáa yóò ní ìwà dáadáa. Torí ìpayà Ọlọ́run ó wà nínú ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀. Ó wá ní wal ithmu. Ṣé ẹ wá rí ẹ̀ṣẹ̀ táwọn Muhammad sọ fún wa ní o? Ànábì ní ẹ̀ṣẹ̀, ó ní ẹ̀ṣẹ̀ ma haka fi nafsik wa karihita an yattali'a alayhi nas.
gbogbo ohun tí bá ti mú yẹn tó bá wà lẹ́mìí yẹn tí bá ti máa ń sọ fún yẹn pé má sọ jáde, má jẹ́ káwọn yẹn mọ̀, má ṣe kí ni, má sọ jáde. Ọ̀rọ̀ tó wà lẹ́mìí rẹ̀ yìí má jẹ́ káwọn yẹn mọ̀ sí i, máa pa mọ́. Ló fi jẹ́ pé àwọn Yorùbá náà sọ wípé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe láyé tá a bá ti fẹ́ kí èèyàn bá wa ń bẹ̀, iṣẹ́ ẹ̀bú ni iṣẹ́ yẹn. Àmọ́ gbogbo nǹkan tá a bá ń ṣe láyé táwọn yẹn wá ń kí wa pé ẹ kúṣẹ́ o, ẹ kúṣẹ́ o, ẹ kúṣẹ́ o, irú nǹkan yẹn nǹkan dáadáa ni. Torí náà gbogbo ẹni yòówù tí ọkàn rẹ̀ bá máa ń sọ fún pé nǹkan tó ń ṣe yìí má jẹ́ káwọn yẹn mọ̀, má jẹ́ káwọn yẹn mọ̀ fún ìṣerú nǹkan báyìí, má jẹ́ kí wọ́n bá ẹ ń bẹ̀, iṣẹ́ ẹ̀bú ni. Ìwà dáadáa nìyẹn o tá à ń sọ fúnra wa lọ́wọ́. Ọlọ́run wa ní alladhina yunfiquna. Alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Ọlọ́run ní alladhina yunfiquna. Alladhina yunfiquna fi sarra'i wad-dharra'i. Ọlọ́run ní gbogbo àwọn tó ṣe pé wọ́n máa ń ná. Ó lè má jẹ owó nìkan. Èèyàn máa ń ná nígbà míì, máa ń jẹ́ látara dúkìá. Èèyàn máa ń ná látara aṣọ nígbà míì. Èèyàn máa ń ná látara ilé. Èèyàn máa ń ná látara mọ́tò. Gbogbo àwọn nǹkan tá a mọ̀ ní nǹkan olóore, àwọn nǹkan tó wà òkè gan nílé ayé yìí. Èèyàn máa ń ná látara ẹ̀, ó lè má jẹ owó nìkan. Wá ní fi sarra'i, nígbà tí ara bá dẹ̀ wọ́n ni wọ́n máa ń ná. Kódà wá dọ̀rọ̀ yìí, nígbà tí ìnira bá tún mú wọn, wọn ní sọ yí pé ara ni àwọn ò lè ná fẹ́ni kankan irọ́, wọ́n tún máa ná náà ni. Naam, wọ́n ní wal kazimina al-ghayza. Wal kazimina al-ghayza. Abu Darda ó gba àdìsí kan wá. Ó sọ ó ní àná Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní ànábì sọ pé ma min shay'in athqalu fi mizanil mu'min yawm al-qiyamah. Nínú ohun tí ó máa tẹ òṣùwọ̀n jù nínú sí olóore tí mùmínì bá ṣe láyé bí lọ́jọ́ gbéǹde al-qiyamah, min husnil khuluq, òun náà ni ìwà dáadáa. Torí náà gbogbo ẹni yòówù tó bá wà láyé, gbogbo ohun yòówù tó lè mú kí ẹ̀dá máa ṣe láyé, tí ò bá ti sí ìwà dáadáa bẹ́ẹ̀, iṣẹ́ rẹ̀ ò tí ì kún sùwọ̀n tó níwájú Ọlọ́run. Gbogbo ẹ̀dá yòówù tí bá ń sin Ọlọ́run, mo lè kírun, mo lè gbààwẹ̀, mo lè ṣàánú ọmọlàkejì, tí ìwà dáadáa ò bá sí pẹ̀lú ẹ̀, èèyàn tí ì kọ́ sí àná Muhammad sallallahu alaihi wasallam. níbi tọ́rọ̀ yẹn wà nìyẹn. Ló fi jẹ́ pé mo ní Ọlọ́run sọ nínú Quran 68 verse 4, olúwa innaka la'ala khuluqin adhim, tí túmọ̀ sí wípé gbogbo ẹni yóò ti bá ń wu ìwà dáadáa, tó bá ní òun fẹ́ ṣe dáadáa, kò sí dáadáa kankan tó lè kọ́ sí, kò sí bó ṣe lè kó lè ṣe dáadáa tó kò lè tó tà ní Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀ tí Yorùbá ní Muhammad sallallahu alaihi wasallam. bó ṣe jẹ́ nìyẹn, kò lè ṣe kí ni, kò lè tó tà ní Muhammad mọ́. Fi mizanil mu'min yawm al-qiyamah min husnil khuluq. Ohun iṣẹ́ tí mùmínì lè ṣe láyé tí ó wà di ọjọ́ gbèdé àlìkíyàmọ̀ tí òṣùwọ̀n rẹ̀ ó wà kún, tí ó kún ní òṣùwọ̀n rẹ̀, òun náà ni husnul khuluq, ìwà dáadáa. Kéèyàn máa kírun, kéèyàn máa gbàwẹ̀, kéèyàn máa ṣàánú ọmọlàkejì. Ẹ sọ fún mi, ẹni tí mo bùn ní aṣọ, tí mo ní mo bùn ẹ́ láṣọ, tí mo wá fi ìwà dáadáa kún, tó wá di ọjọ́ kejì tí mo wá rí aṣọ yẹn lọ́rùn rẹ̀, tí mo wá ní kí ló dé, aṣọ tí mo bùn ọ́ lánàá tí mo ṣẹ̀ṣẹ̀ rántí tún, aṣọ mi ló wá wọ̀ jákujàku báyìí. Àbó wọ́ sọ́ọ̀kù, ó wá gbé fún yẹn, ó wá padà wá rí aṣọ yẹn lọ́rùn ẹni yẹn, bóyá ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ọ̀sẹ̀ yẹn, wíìkì tó tẹ̀lé wíìkì yẹn, ó padà wá rí aṣọ tó bùn yẹn ní ọ̀rùn, ó wá ní kí ló dé Abdulhakeem, báwo ló ṣe báyìí, nígbà tèmi gan fi wọṣọ yìí gan yìí wọ́ kó gbó tó báyìí, lẹ́nu ijọ́ òun náà mo ti wá bùn ọ́ tó ti wá bù ọgbọ́, ó wá ń sọ̀rọ̀ sí lójú gbogbo ọ̀pọ̀ èrò, àbí ó wá bùn yẹn lówó, ó ti bùn yẹn lówó nìyẹn. Ìwà dáadáa là ń sọ fúnra wa yẹn o, ó ti fún yẹn ní owó nìyẹn. Àyè tún máa wá ń sọ wípé ó wá di ọjọ́ kejì wá bèèrè pé owó tí mo ti ẹ̀ bùn ọ́ lánàá kí ló ti ẹ̀ fi ṣe. Ìyẹn ò sí nínú ìwà dáadáa mọ́. Nígbà tó bùn yẹn, ó sì bùn yẹn ní owó, àbó bùn yẹn ní mọ́tò, àbó bùn yẹn ní nǹkan míì náà, ó wá rí ní ọjọ́ kejì àbọ́jọ́ kẹta, wá ní ṣé mọ́tò tí mo wá sáré bùn ọ́ lánàá náà ló ti wá sáré ló ti dọ̀tí, kò sí ohun tó kàn ẹ́ mọ́, ó ti fún nìyẹn. Àti ẹ̀ ń sọ bẹ́ẹ̀, Ọlọ́run náà sáà fún wọn ní ohun tó pọ̀, kò sì rẹ̀gún lórí ẹ̀. Ọlọ́run bùn ẹ́ ní nǹkan, àìmọye tó lọ́run fún ní nǹkan tí ò ní dúpẹ́, kò ní kọ́ lọ́run má tún ṣe mí fún mọ́.
bọ́ọ̀lù ọlọ́run sì rí nìyẹn. Abu Darda onímọ̀ alúgbàdìsí náà wá. Ẹ dákun gbẹ̀yìn tẹ́ ń wò wá jẹ́ máa ṣe dáadáa. Àná Muhammad sallallahu alaihi wasallam. Abdullah bun Amru olúgbàdìsí náà wá. Ó ní àná Muhammad sallallahu alaihi wasallam. Ó ní lam yakun Rasulullah sallallahu alaihi wasallam. Inna min khiyarikum wala mutafahishan. Ànábì yìí sí ẹni tí máa ń sọ ọ̀rọ̀ sọkúsọ. Lẹ́yìn ìgbà tí ìbá ṣe pé tí ìbá máa ń sọ ọ̀rọ̀ sọkúsọ, ànábì yìí tí wàá jókòó ti ẹni tí máa ń sọ̀rọ̀ sọkúsọ. Kì í gbọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ sọkúsọ, ànábì yìí gbọ́ bóyá wọ́n máa ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn. Ànábì ò ní jókòó ti irú ẹni bẹ́ẹ̀. Ìwà nìyẹn. Torí tó bá padà tí ọ̀rọ̀ yẹn bá padà di ọ̀rọ̀ tó bá padà yíwọ́ lọ́jọ́ mi, àwọn tí wọ́n jọ jókòó padà máa sọ pé ṣe bá Ànábì Ọlọ́run náà bẹ́ẹ̀ tá a fi ń sọ ẹja pé òun náà dá sọ̀rọ̀ ó sojú rẹ̀ nígbà tá a fi ń sọ̀rọ̀ lágbájá láì dá lẹ́yìn. Ìwà náà Muhammad nìyẹn. Ó ní wa kana yaqul àná Muhammad sallallahu alaihi wasallam. Abdullahi bun Amru òun ní sọ̀rọ̀ yìí fún wa. Ó ní àná Muhammad sallallahu alaihi wasallam. Ó ní inna min khiyarikum ahsanukum akhlaqan. Nǹkan tá ní Muhammad máa ń sọ nìyẹn. Pé ẹni tó dáa jù nínú àwọn èèyàn pátá, ẹni tá a sọ pé ó lóore jù nínú àwọn èèyàn, òun lẹni tó bá yẹ pé ìwà rẹ̀ dáa jù. Ó Allahu akbar. Báni Muhammad bí sí máa ń ṣe nìyẹn. Àná Muhammad kí mo ní bí sí máa ń ṣe? Bí sí máa ń ṣe nìyẹn. Ìwà dáadáa ó dọwọ́ èmi àti ẹ. Ọlọ́run má ṣà fún wa ní ìwà dáadáa. Má ṣà fi ìwà dáadáa, má ṣà fi jí kí wa. Láyé bí àtàlìkíámà. Àmín. Sámínà dáadáa. Àmín. Má ṣà fi bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀. Láyé bí àná Muhammad. Bá a ti bá ara sọ ìjọ sí wa láǹfààní ju bá a ti sọ lọ. Allah subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.